láti mo ṣàlàyé fún pé tí wọ́n bá léèyàn aláàánú ni, tí wọ́n bá léèyàn dájú ọ̀dájú ni, kíní kan ọ̀dọ́ lójú wọn dẹ̀ bẹ́ẹ̀ fún kọ́kọ́ yàn ni ẹ̀gùn ló yí gbogbo ara wọn ẹ̀gùn ló yí ká. Nígbà tí inspector general bá pè tó ní kí commissioner wá sí commissioner fẹ́ máa sọ̀rọ̀ pé kí ohun kíní kan ni. ìfẹ́ yẹn wà níbẹ̀ ẹnìkan ò sọ ẹnìkan lọ́wọ́ lẹ́sẹ̀ lómi ẹni pé mi ì sọ kankan ọdún táwọn ló pé 22 years ọdún 22 tí ọ̀gá mi ti fún tó ti bá ayé lẹ̀kọ́ lọ́nà ìgbìmọ̀ kó fọ̀rùn kẹwọn. ilé wa jáde sórí social media idiot kan tiẹ̀ sọ̀rọ̀ sometimes ago ìyẹn ló tiẹ̀ lọ mí jù. Gbénga Adébóyè tó bá wá sẹ́ǹtì Ìbàdàn báyìí sinapu tó bá já sinapu tó bá dẹ̀ yọ sọ̀bù ẹ̀ lẹ́nu ìṣẹ́rí pẹ́ nìyẹn náà ti yà wòlé nígbà tí ìsànìyàn nù ṣé wọ́n lè mú sinapu kan dẹ̀ dá ọkọ̀ kan dẹ̀ sọ̀bù ẹ̀ lẹ̀ sọ pé torí ẹni yẹn ó pẹ̀lú nǹkan tí mo ṣiṣẹ́ ilé tí mo ń ṣe ó tó bẹ̀ ojú bẹ́ẹ̀ lọ. ọ̀pọ̀lọpọ̀ náà ẹlòmíì tí o ti mọ Gbénga Adébóyè títí tọ́gá mi fi sa ẹ̀ tán fi síkì sáré ẹni tí ò sí ń bẹ̀ ó lè láwọn jọ ń rí súnmù lọ síbi tàbí ojúmọ́ ni. Gbénga Adébóyè gangan fúnra rẹ̀ institution ni àní slang àní language bẹ́ẹ̀ tó yẹ pé wọ́n tó bá tara wa ò lè gbọ́ tá a bá bára wa sọ̀rọ̀. àwọn olùkọ́ tó ń bọ́ lọ́wọ́ àwọn aráta kìíní kan mọ́ tó wà àwọn aráta mo ti máa tó ń sọ ẹ̀yin ò lè gbọ́. bọ́ọ̀ kan ṣe program kan ní rédíò ìjọ kan mo pè ó bẹ̀mí jọ yìí. àwọn sọ̀rọ̀ Gbénga Adébóyè ọkùnrin àmọ́ tó bá ti ká mú nǹkan àmọ́ mú nǹkan ìtún ni mo láti pè yọ yẹn wá ń bí bá pè é lóòótá akíma níjọ ọ̀gá mi sàmú orí ẹ̀ ò dẹ̀ pé n tó ń sọ yẹn sóun yẹn ni àbó ń bu ẹ yóò ṣe ó kàn ní kó ń sọ̀rọ̀ wọn tó bá fẹ́ sọ̀rọ̀ wọn bẹ́ẹ̀ kọ́ ló máa sọ̀rọ̀ wọn náà. tó o kí gbọ́ ẹni tí àwọn mi lẹ́kọ̀ọ́ dé àsìkò jáde èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Akíìmù Ìbànjí ẹnu tó dùyọ̀ náà ni mo wà níwájú lójú wòran yìí bó dẹ̀ jẹ́ pé òdù náà ni wá lọ́dọ̀ ẹ̀yin tí ẹ jẹ́ olólùfẹ́ wa a kì í ṣe àìmọ̀fólókò ọlẹ́lẹ́ màrùkù ní ìfikúyàwó ní òbí lọ́dọ̀ Ọlọ́run ẹ ṣe pọ̀ kò sí community ó jẹ́ kẹ́ ẹ rí mi bí kò sí ọ̀pọ̀lọpọ̀ bóyá tí n bá pè ń pè ní jà táwọn olóyìnbó pè ń challenge sí ni kò tí ì yé mi torí àwọn èèyàn wọn kàn bí mi àìlódìjọ kí ló dé onígbà ń sọ nípa Gbénga Adébóyè ẹlẹ́yìn sọ nípa Gbénga Adébóyè àwọn dẹ̀ mọ̀ pé nígbà àgbà àti ìgbà ìnáwọ̀nba àgbà tá a ti jọ lùgbà náà kì í ṣe kékeré ọdún tàbá wò dáadáa ọ̀gá tíyàn bá ṣiṣẹ́ tó lé ní 20 ọdún ọyẹ kẹ́ mọ̀ pé kò kì í ṣe wàdà at least gẹ́gẹ́ bí àṣà ilé ìbò èèyàn gbọ́dọ̀ mọ díẹ̀ nípa ìrìn àjò àti nípa ìgbésí ayé ẹni yẹn. ìrìn àjò pẹ̀lú èmi ọ̀gá mi ànábì mi kì í ṣe sọ̀rọ̀sọ̀rọ̀ olúwa mi olóògbé ọmọọba Gbénga Adébóyè Àbẹ̀fẹ́ fún wọn tán ó bẹ̀rẹ̀ ní ọdún 1985 ọdún 1985 yẹn brọ́dà mi kan wà tí wọ́n jẹ́ àbúrò mọ́ mi alàgbà Núré ní Oyèdélé àwọn jẹ́ mechanic ní ilé epo yẹn ló di bofas nísìnyí lẹ́gbẹ̀ẹ́ àwọn ẹ̀ṣọ́ ojú pópó ní rosit ní Òjòdú ẹni tó bá máa àgbègbè Òjòdú dáadáa bọ́ ti gba yẹn ilé epo yẹn general ló wà níbẹ̀ brọ́dà mi yẹn ń gbé ní street tó wà lẹ́gbẹ̀ẹ́ rosit yẹn lẹ́gbẹ̀ẹ́ iléeṣẹ́ wọn yẹn ní àpèsè yẹn ní Akínsànyà street ọ̀gá mi Gbénga Adébóyè fún wọn tán àwọn ń gbé ní Ẹ̀fọ̀n Alààyè but tẹ́bá tí kò ní Akínsànyà tẹ́bá ti pẹ́ lọ sọ́nà Òjòdú ibi tí ilé epo NNPC wá ń sin yẹn ẹ́ rí pé ibẹ̀ yẹn náà ò jè síra wọn bí òpó náà méjì mẹ́ta náà jè síra wọn Súlé Àbọ̀rẹ̀ bus stop lèyàn máa ti bọ́lẹ̀ ìlórúkọ bus stop yẹn pẹ̀tẹ́ ẹ̀ bá tọ̀ lọ síwájú sókè lẹ́ máa jáde sí Ẹ̀fọ̀n Alààyè títí kan wà tó wá bíjì Ẹ̀fọ̀n Alààyè àti Akínsànyà yẹn pọ̀ lọ́wọ́ wájú lọ́hùn ibẹ̀ ni ọ̀gá mi ń gbé tó lẹ́pẹ́tẹ́ ẹ̀ bá mú òkúta láti ilé ọ̀gá mi tó bá jù ó máa balẹ̀ sí orí páànù ọ̀dọ̀ mi lọ́dọ̀ brọ́dà mi yẹn torí pé nígbà tó ṣe náà ẹ máa pé bí ó bá pẹ́ lára ṣe àjọṣe náà níbẹ̀ yìí náà rẹ̀ ti rí sí nígbà yẹn ìyẹn ní ọdún 1985 ìgbà yẹn ni mo dé ọ̀dọ̀ ọ̀gá mi ìyàwó wọn ìyáàfin Láwùmí Adébóyè wọ́n wà ní oyún àkọ́bí wọn Ṣẹ́gun nígbà yẹn àwọn ìyáálé ìdọ́ntì bẹ́ẹ̀ ni ìgbà yẹn ni mo dé ọ̀dọ̀ wọn ọjọ́ tàjẹ́ máa pàdé lélẹ́ yìí brọ́dà mi yẹn ṣe mẹ́kánìkì níbi ilé epo tí mo ṣàlàyé fún yẹn ilé epo general lúbẹ̀ wọn tán ti máa ń ṣe sáfìsì ẹ̀fẹ́ ju ọ́ìlì ẹ̀fẹ́ ṣe jẹ́ ọ̀lì yàrá ń dẹ̀ tẹ́mi bá wá kí wọn àdó tí wọn màá máa fojú sí kíní kan tí wọ́n ń ṣe. àwọn oníkẹ́ ń bá ọ̀gá mi Gbénga Adébóyè sáfìsì mọ́tò wọn ọjọ́ yìí mi wà ń bẹ̀ bọ́gà mi ṣe dé mi yẹn
pàtó mọ́tò kí nìkan ẹlẹ́mọ̀ bí àwọn ẹ̀ máa ń ṣàwàdà èmi náà sáà bá wọn ṣeré ìgbéyàrá ní tó ti ta lé léyìí àìṣẹ́ wo ló ń ṣe kìnnìkan àbúrò àwọn ní ṣé mẹkáníìkì wọn náà ni àmú ní oṣù mẹkáníìkì o àbúrò mi ní mẹkáníìkì ìdákùn jẹ́ kí mẹ́sì bá ń sábìsì mọ́tò tán akànnì wọlé sínú mọ́tò bá ti jọ jáde lọ lọ́jọ́ ènìyàn ilẹ̀ ìṣúká tó díṣẹ́ mọ̀ pé kí ni ẹ tó á fún mi ní àǹfààní tó fi pé lè wá òjìnà síra àbáàdé láàgó kan òkú orí pé mo ṣe ń wá mọ́tò tàbí mo kọ́ kàdà ẹsẹ̀ náà máa fi rìn sílé ọ̀dọ̀ mi bí dájọ́ pé bí ìrìnsẹ̀ méjì mẹ́ta ṣá tí máa fi dé ilé ọ̀dọ̀ tèmi ní Akínsànyà street bí ìrìn àjò yẹn mo ṣe bẹ̀rẹ̀ yẹn. bí eré bí àwàdà nígbà tí à ń tẹ̀ ẹ́ síwájú gẹ́gẹ́ bí ọmọ ẹ̀kọ́ṣẹ́ ṣe mọ̀ pé láyé ìgbà yẹn kò sí bí ẹ bá fẹ́ kọ́ṣẹ́ mọ́tò ẹ fẹ́ kọ́ṣẹ́ mẹkáníìkì gbogbo iṣẹ́ ọwọ́ yẹn wọ́n ń fi ọmọ síbẹ̀ pé lọ kọ́ṣẹ́ ni èmi ń tẹ̀lé ọ̀gá mi pé mò ń lọ kọ́ṣẹ́ ni kì í ṣe pé kàjẹ́ kí n máa bá lọ lásán 24/7 bá a ṣe bẹ̀rẹ̀ ní ẹ láyé ìgbà yẹn náà ti program fún wọn tán ní rédíò Lagos láti aago 6 àdájí sí aago 8 láàárọ̀ bàbá fẹ́ jáde lọ bá ní pati èmi náà máa gbọ́ àmọ́tò àjòkó ọ̀gá mi dẹ́ ṣe kíní kan ọ̀rọ̀ fún ọ lẹ́bùn ìgbà mi ò lè jẹ́ pé níta fẹ́ lọ sí bóyá ní káwá kéwì ewu jẹ́ ewu níyìn gbà yẹn àṣà Yorùbá tà ẹni tó bá fẹ́ sòkú kódà mẹ́ta fẹ́ ṣe súná ọmọ ẹni tó fẹ́ sílé ẹni tó fẹ́ sọjọ́ bí wọ́n fẹ́ joyè ewu ṣe pàtàkì fẹ́ràn bá ti rí akéwì tó máa kì wọ́n òde yẹn òkè ń dàbí alára gbà yẹn tọ́gà ń bá gbábẹ́ rò mú báyìí fa à ń kọ̀ǹpútẹ̀ yẹn lára àwọn tó ń dọ̀rẹ́ tí mo bá wọn kò ń gbà yẹn olóyè abẹ́fà gbọ̀rọ̀ tí wọ́n di ọ̀dọ̀ ká gbẹ̀rẹ̀ yẹn Èkìtì sí wọ́n wà bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi náà wọn tó jẹ́ 5 and 6 ọ̀gá mi Aláyì Síkírù Álímì tí wọ́n wà rédíò Lagos gbogbo èèyàn ń pè ní láró olókùnrin jẹ́ ká ní gbogbo wọn pẹ́ àgbẹ̀bọ̀rá kan ní Ṣìmíù anítọ́lọ́hùn nínú àwọn wà ń bẹ̀ ọ̀rá kan náà wà Jímọ̀ àwọn gbé sáyé ọba Fàlàbí máa ọ̀rẹ́ mẹ́ta street táwa tí mo mọ̀ pé bákan náà alágbàrẹ ní adédúgbé ismail pastor òjíṣẹ́ Ọlọ́run wọ́n sì kó lọ́wọ́ lè mọ̀ ìkú lọ́rẹ́ ni wọn. bàbá kan náà tún à ń pè wọ́n ní alàgbà nínú sáré wọn ayé ni rọ́ọ̀mù àbíjú ọmọ tí yà fọ́kọ̀ ó bàbá Sàdíà lára àwọn fúnra díẹ̀ ọ̀rẹ́ nínú ọ̀gá mi tí mo bá wọn papọ̀ òun nìyẹn nígbà yẹn yàtọ̀ sí pé àwọn tó ń jẹ́ pé kò tí ì sí láàrin ọ̀sẹ̀ kan jọ́ méjì mẹ́ta àlèmọ́dìá kí ká gbé mọ́tò ká ṣeré lọ nǹkan bẹ́ẹ̀ ká dọ́dọ̀ wọn bẹ́ẹ̀ ni yàtọ̀ sáwọn mi tó jẹ́ pé rédíò àmọ́ àpàdé ọ̀gá mi láti máa gbẹ̀ngẹ́ wà ní rédíò àwọn náà ń bọ̀ nìyẹn àti ibẹ̀ tá a bá lòdì bíjà fáyẹn ṣètò ìfẹ́ tá a bá bọ́ lẹ̀ níbẹ̀ ayé a máa wo ni pé mọ́tò ṣé tí pàlùkò yín débi ni àbí báwo àlè tó 13 12 nínú bítù a máa láàpọ̀ ara wa ni dráìvà nìkan ló máa ṣèbù yírin àjò yẹn mo ṣe bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ tó dúpẹ́ àwa náà à ń fojú sí ilé ìwé kéke látara ọ̀gẹ́sẹ̀ mọ̀ pé ńgbà míì tí a bá ní ẹ̀bùn kan tàbí kejì lára àánú Ọlọ́run kó rí ọ̀gá tí ó máa dìbẹ́lọ̀pù tálẹ̀ǹtì ẹ̀ láti ara ẹ̀ bọ́lá sì ní kí mo fira mi sí ẹnu ẹ̀kọ́ sẹ́yìn yẹn gbogbo àwọn tí wọ́n ń bá sọ̀rọ̀ náà kálukú wọn ló wà láyé bákan náà alàgbà Festus Odùọlá bàbá Tolú kọ́lá jẹ́ kárí wọn pẹ́ alàgbà Bánjọ Adékúnlé bàbá Kóredé ọwọ́ abẹ lọ́dà wa kan wà à ń pè ní Ahmed fífi là ń pè wọ́n lórí adẹ́gbẹ́ kan lè gba ìlú pé ọ̀rẹ́ abẹ́ni ẹni fífi ọ̀gá mi ni pírẹsidẹ́ǹtì ẹgbẹ́ àwọn kan tó wà tájọ pàdé Mr. Kamonu bàbá Tọ́pẹ́ àwọn bẹ́ẹ̀ níbẹ̀ yẹn bẹ́ẹ̀ àtúnbáwọn èèyàn tó jẹ́ pé sáìdì ìlú Kwara State ló mú àná àwọn onírin tó jẹ́ pé ẹ̀fọn àlàyé níbẹ̀ yẹn náà ń gbé látòrí ọ̀gbẹ́ni Tajudeen Agbájé àgbẹ̀nìkan náà bàbá fúnra Mr. Jimoh àtàwọn èèyàn bẹ́ẹ̀ tó jẹ́ pé mi lè rántí orúkọ ẹlòmíì tó jẹ́ pé àjọ wà pọ̀ ńbẹ̀ yẹn ìlú bàbá títí alàgbà Adébáyọ̀ mẹ́fà láyé làwọn alẹ́ wọn ló ti létí mò ń gbé ní Akínsànyà street bẹ́ẹ̀ ibi láti pàdé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn gbérin àjò yẹn mo sì ń tẹ̀síwájú nìyẹn. adẹ̀dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àṣeyọrí ni pé mo bá ọ̀gá mi mo bá wọn rìnrìn àjò dáadáa tí ó jẹ́ pé ẹni tó bá mọ Gbénga Adébóyè fún tán láti ilẹ̀ o títí di àsìkò yìí o wọ́n lè sọ pé àwọn ta ló jákèmọ̀ ẹ̀ lójijì ọdún bóyá ẹni yẹn ṣẹ̀ṣẹ̀ jí ẹni tó bá máa sọ pé ta ló jákèmọ̀ ẹ̀ lójijì ọdún lára ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbà òṣèré torí bàbá wa Kí Sunny Adé bàbá wa Evangelist Ebenezer Obey
àwọn eléré bíi bàbá Akéwàndé ultimate nísìnyí àwọn táwọn bẹ́ẹ̀ tó lé pọ́n ti wà tipẹ́ wọn à lè sọ pé bóyá àwọn ò sì mọ̀ ní tó dákì mọ̀ lójú ọ tàbí torí wọn tó bá ti rí Gbénga Adébóyè mi gẹ́gẹ́ bíi píì nígbà tó lọ ní kẹ́gbọ̀n yẹn máa sọ̀kalẹ̀ tó bá pe ọ̀gá mi níṣẹ́ pé àwọn àṣìṣe ń gbà mí tá a bá dé pàtí yẹn bóyá chọ́ọ̀chì ni ọ̀gá mi máa jókòó akínú lọ́ máa sọ̀rọ̀ jẹ́ máa wọ bẹ́ẹ̀ náà sì máa bẹ̀rẹ̀ láti máa pàfọ́ọ̀mù yẹn ó sì dáa nìkan tó rí bọ́ọ̀lù ọ̀rẹ́ ń ṣe ìyanu díẹ̀díẹ̀ nìyẹn orí ìrìn àjò yẹn náà láwà ọ̀gá mi fi àyè lẹ̀ fún mi rédíò Lagos mo máa ń kéwì lẹ́kọ̀ọ̀kan èwì tí mo kọ́kọ́ kí ń gbà yẹn lọ́mọ rántí 1987 gbà tí àwọn bàbá wa bàbá tó lè jẹ́ àná kọ́lọ́mọ pẹ́ wọn àti bàbá wa Buhari àwọn méjèèjì ti dé lóògbé àrẹ́gbẹ́lẹ́dì tẹ́lẹ̀ kọ́lọ́mọ fi ọ̀rọ̀ pé àwọn méjèèjì ìgbà yẹn náà sọ dá àjọ wáyé sílẹ̀ war against indiscipline wípé ìwà ìbàjẹ́ bó ṣe máa kúrò lẹ̀ pẹ̀lẹ́ tó mú kéwì bẹ́ẹ̀ bí èèyàn bó ṣe máa bá ṣe ń tẹ̀síwájú nípa ìrìn àjò yẹn nìyẹn títí ìgbà tó yá tó di ọdún 1991 láàrin ìrìn àjò yẹn Ọlọ́run ṣe ìyanu àti bẹ̀rẹ̀ program kan tán mo ń ṣe program ní rédíò Nàìjíríà 3 àmọ́ lọ sí pàtí ọ̀gá mi wá pàdé alàgbà Táíwò Akínsọ́lá dẹ̀ à ń pè bàbá kan ní Bísí Ọlá àti lọ àwọn náà wà ní bọ́n rédíò Nàìjíríà 3 kò tí ì di bọ́ọ̀dẹ̀ fẹ̀ mọ́ sí àwọn pàdé pàtí ìjọba lọ́gá mi àti mi ò pè kí wọn náà wà lọ máa dá sí ètò rẹ jẹun fún ọdún tí wọn wà lọ bọ́ọ̀dẹ̀ rédíò Nàìjíríà alàgbà Bísí Ọlá ti lọ náà fún mi ní káàdì wọn kí lọ bá mo ṣe dọ́ba lé déjọ́ yẹn láti bí ọ̀gá Bísí Ọlá ti lọ ti wù káàdì wọn mi ló bá ṣẹ̀ṣàn àwọn Táíwò ẹwọ ẹ bá rán Akínsọ́lá ń bẹ yẹn ẹ bá rán Akínsọ́lá bá ń gbé Táíwò Akínsọ́lá ẹni mo ní kó wá ọjọ́ yẹn náà introduce mi officially sí alàgbà Táíwò Akínsọ́lá bó jẹ́ pé tá a bá lọ ṣiṣẹ́ MC ń ta ń gbà mí a máa ń ríra tẹ́lẹ̀ ọ̀pọ̀ lórí ìtì ètò ọjọ́ yẹn ni alàgbà Bísí Ọlá ti lọ ni wọ́n introduce mi sí Pastor Táíwò Akínsọ́lá because àwọn àti ìdí òjíṣẹ́ Ọlọ́run sí ọmọ bàbá wò ní ilé lásàmọ́jà so bí àwọn akérèjì program kan fún àgbà ìta pè ní Máyọ̀kún àwa ẹnu à ń pè ní abúlé Máyọ̀kún alẹ́ la máa ń ṣe program náà recorded program ní tamakura Máyọ̀kún dábọ́ máa pariwo èmi lásìkò àmì àyànmọ́ Abíọ́dún Àlàbí Elétí Ọ̀fẹ́ bọ̀bọ̀ kan náà máa ń kéwì ọmọ Èkìtì ní Àkàndé Òní yes àjọṣe Pastor Táíwò Akínsọ́lá àti Alájà Gani Àtàkùrẹ́dé ọmọ chibima lórí ìbò a ní pòlísà program yẹn bá ti bẹ̀rẹ̀ ìyẹn wẹ́rẹ́wẹ́rẹ́ síbẹ̀síbẹ̀ ń tẹ̀síwájú lórí ìrìnàjò náà pé sẹ́yìn òun ṣe jẹ́ gẹ́gẹ́ bí rẹ́pọ̀ nǹkan tó ga bí ṣe pé àwọn tá a bá ń ṣiṣẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ wa dàbí ọ̀rọ̀ díákóre inú ìjọ ni àtikọ́lẹ̀ ọ̀rọ̀ àdánù sí wa kò tó ń bẹ̀sùn mọ́ lọ́n fún wa lórí ọ̀fẹ́ ká mọ àwọn ènìyàn kọ́nà kóra láàánú sí wa tó bí ìrìnàjò yẹn bó ṣe bẹ̀rẹ̀ wẹ́rẹ́ nìyẹn orí ìrìnàjò yẹn láwà tí alàgbà Alájì ọ̀rẹ́ wa dáadáa ọ̀rẹ́ mi dáadáa èèyàn mi dáadáa bàbá àlùbáríkà Alájì Tajudeen Zamat tí wọ́n ṣe sọ pé wọ́n fẹ́ rí wa lẹ́ǹtì wọ́n dá program kan lè gbà yẹn tí wọ́n pè ní Nífàájì Kẹlẹ́lẹ́ ṣẹlẹ̀ mọ́ tẹlifíṣàn ayé gbà yẹn lẹ́yìn NTA 7 yẹn LTV ló wà àsìkò yẹn LTV gbóná so NTA 7 yẹn dẹ̀ lélẹ́yìn gbogbo tán bá ṣe ń gbà yẹn network program ni wọ́n ṣe program bàbá Sùwé lálẹ́ wọ́n ṣe program wọn bàbá wa tí wọ́n ti dolóògbé sí Ayọ̀ Mọ́gàjí pé ìkọ́gbọ́n kọ́lọ̀ pẹ̀lúkẹ́ wọn àwọn bàbá wa Sulaiman Ayélára tí gbogbo yẹn mọ̀ sí Adébí Ewé àtàwọn bẹ́ẹ̀ so àwọn ètò tí ó wà lórí program yẹn gbà yẹn kò sí ìwọ tó bá tí bó fẹ́ wo tẹlifíṣàn NTA náà ló máa tún ti tó máa wò pàápàá jùlọ tó bá jẹ́ ọjọ́ Sunday bí a ṣe bẹ̀rẹ̀ wọ́n ṣe program yẹn lọ́jọ́ Sunday àbá bẹ̀rẹ̀ wẹ́rẹ́ ọ̀pọ̀lọpọ̀ á bẹ̀rẹ̀ pé irú èèyàn wo ni Gbénga Adébóyè jẹ́ èèyàn tí Gbénga Adébóyè jẹ́ èèyàn takuntakun èèyàn dáadáa lọ́gá mi o lọ́ba gbọ́ Mr. No Nonsense kéèyàn ní ẹyin ijó àánú aláàánú ni kí wọ́n dẹ̀ ní àwọn ìwà méjì ni pé wàá wò pé kò ṣeé kọ́ nípa ìbẹ̀rù ọ̀gá mi lónìí kan yẹn ẹ bá sọ pé kéèyàn ní akínkanjú oúnjẹ mélòó lọ́gá mi jẹ ẹjọ́ ìgbé látàárọ̀ ó lè má bẹ̀rẹ̀ oúnjẹ tí ó fi di aago mẹ́rin ìrọ̀lẹ́ kó tó ń pè àwọn táwọn bá gbọ́n ta ti mọ̀ lọ́jẹ́ tẹ́lẹ̀ ń bá lóun fẹ́ lọ tọ́ bá lọ yọ̀ jẹun ni tí ẹ ò dùn pé
náà bá ti rí báyìí àti ìwé confusion bẹ̀rẹ̀ nìyẹn ní tí wọ́n ti máa ṣe ní another 10-15 years ọ̀gá mi ti kọ́lẹ̀ lẹ́nu torí pé wọ́n yàtọ̀ ìṣẹ̀dá wọn yàtọ̀ ní gbogbo èèyàn ọlọ́run fún wọn ní ẹ̀bùn yẹn wọ́n dẹ̀jẹ́ nìkan tí ó dàbí ẹni pé wọ́n kọ ìwọ̀ sí kò sí pé wọ́n á kán mọ̀ ṣe náà wọ́n lékejì tí wọ́n bá fọ́ ọ̀gá mi síbẹ̀ ìlérí ń bẹ̀ kò fọ́ sí tí wọ́n bá léèyàn dájú ọ̀dájú ní tí wọ́n bá sọ pé èèyàn ní àyà kábíyèsí olódùmarè kódà bàbá á níyàn gbé sùn ní ọ̀gá mi lọ́yà ká máa pè ní agbésùn rẹ̀ tàbá sọ tí ẹni jẹ́ pé kíní kan ọ̀dọ́ lójú wọn ti bẹ́ẹ̀ fún kankan ọlọ́run dá wọn léèyàn bẹ́ẹ̀ yẹn àkàndé èèyàn yẹn ẹ̀gbọ́n lójú gbogbo ara wọn ẹ̀gbọ́n lójú ká wọn dẹ̀ fi ṣe wọn ṣeré tó ọlọ́run dá wọn bẹ́ẹ̀ tó jẹ́ pé ẹ̀rí pé àwọn náà sọnù rẹ́kọ̀dù gba ó tán di generation mi ká tó ti lè rí àwọn kò sí rọ́ọ̀mẹ́ òkò sẹ́nu fífọ́n o ó dẹ̀ kú yàn mọ́ra tábà débi kan sìn bẹ́ẹ̀ tún wò lẹ́ẹ̀kan sí pápá bí ọ̀tá bá wà ní pàtì kọ́gá mi gba máìkì lásán báyìí ariwo títa tó bá ju ọ̀rọ̀ kan lẹ̀kọ̀ sí káàtọ̀ pé nìkan wá ń bínú o kìnnìkan o Gbénga Adébóyè ilẹ̀ wa lọ sí o tàbí kẹ́nìkan ti dì sínú tẹ́lẹ̀ gbà Gbénga Adébóyè ní ọ̀sẹ̀ àbí kọ́mọ́ fojú kan káràkà yẹn ọlọ́run fún wọn ní ẹ̀bùn yẹn pé lódìdí ni tẹ́bá dẹ̀ wọ ẹ̀bùn yẹn rí pé ó wà ní ìdílé wọn kódà bàbá tó bí wọn gan tábà pé bàbá ń kọ́ mi dé àwọn àlè àjálùpá tí bàbá bá sọ̀rọ̀ láàrin ìṣẹ́jú méjì ẹ̀ máa rẹ́rìn ni so kìnìún yẹn ó dàbí àjẹbí bẹ́ẹ̀ ni wọ́n tó jẹ́ ánibẹ̀rù ọlọ́run wọn nígbàgbọ́ bí ọ̀gá mi ṣe wà yẹn tá a bá lọ pátì kan tó bá pawó bóyá wọ́n yọ ìgbà ẹ̀ṣẹ̀ máa tó ní owó tó bá pè é ọ̀gá máa mú báyìí rò ní akọ́ 10% yẹ kalẹ̀ mo ti máa kọ́ nìyẹn tó bá jẹ́ pé náà ó kàlà fèsì lọ́wọ́ ẹgbẹ́ ṣe mọ́tò ẹgbẹ́ ṣe nǹkan iye 50% owó tán nílò yẹn jẹ́ mo fi ọlọ́run bá gbúra bó ṣe máa kọ́ lẹ̀ yẹn tó ń jẹ́ tó máa fa owó yẹn yọ gbúra àbá lọ pàtó owó dà mẹ́wàá mi ti mú pọ̀jù báyìí nìsín ó dà bá pa ní ìlú lọ́wọ́ àbẹ́hùn sínú ẹ̀yẹ tí máa dọ̀gbà bó tẹ̀ sí iye kan ló kàn mí so ẹ lè predict ìlú ẹ̀ tó ga mi jẹ pẹ̀lú lówó jẹun kíní kan àwọn yẹn jẹ́ ìlú lẹ́nu lówó gbà náà ó tó wá di fáyín fún owó pé MC owó tí wọ́n kọ́ bẹ̀rẹ̀ láyé ọ̀gá mi gba 500 naira 300 naira owó MC èmi tí mo jókòó yìí iṣẹ́ tí mo kọ́ gbà láyé tó jẹ́ iṣẹ́ olówó MC 500 naira ọ̀gá mi fún mi 300 á pè máa yẹn ní Kabiru Adéyẹmí wọ́n ń ṣiṣẹ́ ní iléeṣẹ́ kan náà baba Niger biscuit wọ́n ṣe gbéyàwó lábẹ́kúta olúlẹ̀ mo lọ bá máa yẹn ṣe MC ohun tí mo pé mo kọ́kọ́ gbowó MC 300 naira tó ọpẹ́ ní bọ́lọ̀ ní tó jẹ́ pé ó jẹ́ kí á ní ó jẹ́ ká ní tọ̀ náà sọ gbogbo àwọn tó wá dé bí ọ̀gá ẹ̀rọ ọmọgàjì kọ́lá olóòtú bàbá wa aládùúgbò jáde wà ní ìyẹ̀rọ ọmọdé ìyẹ̀rọ ọlọ́fà àtàwọn èèyàn bẹ́ẹ̀ tó jẹ́ pé kálukú wà alájí Fatai Dankasi àwọn wà nílọrin àwọn táwọn wà lóńdó àwọn táwọn wà lákùrẹ́ alájí Fatai Dankasi wà kaná wà àwọn tí wọ́n wà lóńdó àwọn superman ìjẹjọ ń bọ́ gbogbo àwọn bẹ́ẹ̀ àwọn yẹn wà ní ibi tó jẹ́ pé kò tí ì sí gbogbo south west tẹ́lẹ̀ pẹ́ ìgbòrúkọ Gbénga Adébóyè kò sí o. wípé ìpèníjà àtàwọn sọ̀rọ̀ àgbà ọ̀pọ̀lọpọ̀ ìpèníjà ló wà èèyàn máa ń rí ìpèníjà látara ọ̀gá ìpèníjà yẹn máa ń wà ṣé mọ́kìlì kan ní àwọn àgbà ń sọ̀rọ̀ nípa orogún o ibi ká sọ pé ráìpì ó máa ń ṣẹlẹ̀ ẹ bá wà ní ọ̀dọ̀gá kan ó wà níbi iṣẹ́ mẹkáníìkì ó wà níṣẹ́ télọ̀ gbogbo àwọn ṣé kàǹkà tí ó wà lọ́dọ̀ àfa sí ọmọ kí ó wà lọ́dọ̀ wòlíì sí àwọn ọmọ àjọ ẹ bá ti ní ẹ̀bùn kan tàbí kejì tọ́gà tí mọ̀ àwọn èèyàn pàápàá ilé tó dúdú ní entertainment industry tí àwa wà yìí àwọn tọ́lẹ̀ máa ń fa náà làwọn fans ọjọ́ kan tọ́gà mi wá gbaṣẹ́ MC nígbà tó rí pé mi náà dángájíá tán táwọn kan bá tó gbéṣẹ́ wá níbi same day yẹn ọ̀gá mi àjọ ẹ̀ńtọ́ máa lọ bẹ̀ lílé bí mo ṣe ń jẹ́ inú tó ju ọ̀tọ̀ pọ̀lọpọ̀ ń pè mí lẹ́nu mo lọ bá ẹnìkan ṣiṣẹ́ ẹni ẹ wá padà wá sọ́fíìsì Gbénga lónìí bọ́ọ̀lù yìí ẹnu ẹ̀dùn tó jẹ́ pé in fact just like your carbon copy ọ̀gá mi ni ẹnu tó ju ọ̀lọ́kọ ẹ̀sẹ̀ ẹ̀mọ́ ni bẹ́ẹ̀ni òdùjọ́ ti wáyé nìyẹn mi ò lè gbàgbé ọjọ́ yìí láéláé bí ẹnu tó ju ọ̀gbọ́n ṣe wáyé nìyẹn wáyé bẹ̀rẹ̀ ní màbí lẹ́dùn yìí ẹnu tó ju ẹnu tó bọ́ọ̀lù ṣe tẹ orúkọ yẹn tó tẹ̀ mọ́ mi lára nìyẹn tí mo tẹ̀ dúpẹ́ tó ní ìkábàámọ̀ nípa ẹnu tó ju yẹn síbẹ̀ náà ní tó ti máa ń fa àwọn bíbí ọ̀rọ̀ orogún
àwọn tí wọ́n ń ṣe wá tí wọ́n ń pè wá lélẹ́rẹ́ táwọn gbéṣẹ́ fún wa náà máa ń fà á. ẹ jẹ́ ìsọkiri kan máa sọ̀rọ̀ kan lónìí ẹ tí mo fẹ́ sọ̀rọ̀ yìí ọgbà òjẹ́nu fújì ni Prince Adéwálé Àyùbá ni ọ̀rẹ́ mi dáadáa èèyàn mi dáadáa ìgbà yẹn òun náà nínú olókùn tó ń sọ̀rọ̀ náà wà bẹ́ẹ̀ Ọlọ́run ti ń kẹ́ òun náà gbogbo àti mò ń sọ ìkú tí ì ní mọ́tò. àwọn ẹgbẹ́ kan wá fẹ́ ṣe nǹkan kan ló jẹ́ pé ọmọdé ló ṣòro ṣe láyé yìí ń pe àwọn ẹgbẹ́ yẹn ní Ìwòyè Cordial Club ọmọ Ìjẹ̀bú gbó side ní àwọn ẹgbẹ́ yẹn ibì kan wà tá à ń pè ní Ìkẹjà club nílẹ̀ náà ti fẹ́ ṣe pàtì yẹn Adéwálé Àyùbá ti fẹ́ pílì ṣe mọ̀ ìwà mú tẹ lọ́gà mi lọ pàtì náà ni láti wá di pàtì yẹn àbúrò gbéga ẹlọ́sà kíní kan tọ́gà mẹ́rin àjọkíra wa ó ní àwọn ẹgbẹ́ ìṣèbúrà ní fàjìkẹ́lẹ́ lẹ́lẹ́tì ìṣẹ̀múgbà yẹn ó wá ní pé àbúrò in fact mo pàtì kan tá a lọ ní last week pé bọ̀dá ìlú wa ṣe mc bẹ́ẹ̀ bọ̀dá ìyá kan ní bámòye bó sì dà kọ́ńtọ́ náà nìyẹn ó ní àbúrò ìlú ń tẹ́ ẹ̀ lọ́pọ̀tì wọ́n lóyìn bọ̀bọ̀ kan ń san lọ́mọ Ìbàdàn lẹ́ni ẹ o pé àbíká ẹ múra o ẹni táwọn ènìyàn sọ ni pé kó má jẹ́ pé ẹni ẹ ló máa lé yín wọlé o mi ò ní bó tiẹ̀ mà ó lè sọ wílí lè tiẹ̀ bẹ́ẹ̀ èmi ò gbàgbé bàbá mi ní àgbẹ̀ ọmọ mi náà gbé mi mú tó ẹni pé Ìbàdàn ló ń wà ní tiẹ̀ tó ẹ̀ mà kò ní sọ pé ẹni tó ń sọ ẹ̀ ní ilé yìí èmi ti mọ̀ pé lẹ́gbẹ̀ẹ́ kan ẹ̀ mà kí ni àtúnṣe dá máa sọ fún nǹkan mẹ́yẹn náà fún gbà sọ́ra o báyẹn ni ẹ ló máa lé wọlé èmi di ọ̀rọ̀ yẹn mú di àárọ̀ la ibi ara ogún ibi tí ara orogún òwò tó ti bẹ̀rẹ̀ òun nìyẹn bí ká lọ fún lágbájá mo lọ ṣẹ́mi sí nípa ìkẹ́ni wájú ọ̀gá mi lẹ́yìn no ọkọ̀ tó ń pè lẹ́nu jù ọ̀nà just your carbon copy àbí ẹlòmíì tó bá gbé lọ bá wọn ṣẹ́mi sí mo lọ ṣẹ́mi sí wájú agbéra in fact ọmọ yẹn ti gùdù ọmọ yẹn kò mú ọgbẹ́ gùdù jẹ lọ bàbá fẹ́ ṣe nǹkan ní àwọn onídìí ká wá sọ́dọ̀ ẹ̀ mọ́ ṣe gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ẹlòmíì máa sọ̀rọ̀ míì ṣe máa bóyá careless play ni o tàbí àwọn kan sọ but ó máa read the meanings gbogbo àwọn ibi tí orúkọ wò tó ti ń bẹ̀rẹ̀ díẹ̀ nìyẹn síbẹ̀ mo lọ sọ́fíìsì ọ̀gá mi ò yẹ má débẹ̀ kò sí sọ fún pé akim wọn jẹ́ rí ọbí báyìí máa wọ wọn láwọn ẹgbẹ́ kọ̀ọ̀kan láwọn àárín kọ̀ọ̀kan èmi náà mọ̀ pé attitude ó ti fẹ́ mọ̀ wá so wọn á ti àwò pé bí ọmọdé bá tó lọ́kọ́ kó tó lọ́kọ́ ni o ó ní ìdíkè mi náà kí n ṣe kíni kí n sún sẹ́yìn sísún ẹ̀yìn yẹn kò wá ṣe ti já o ìyẹn ò ní kó níṣẹ́ kó fẹ́ràn kí wọ́n pè mí o ìyẹn ò ní kó ní pé ẹlújọ wá lọ́bì kan mi ráyè ṣe mọ̀ pọ̀ tí nọ́ọ̀sì sáńdé ìyàtọ̀ ó gbọ́dọ̀ wà ìmọ̀ àwọn sún sẹ́yìn. mo kí wọn lóńdó ọmọ ní làméjì o wọn fi làméjì ṣẹ̀yẹ níbikíbi.